Àwọn gbajúmọ̀ adarí ẹ̀sìn Ìsìláàmù àti Kìrìsìtẹ́nì méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n jáde láyé tẹ̀léra wọn ní inú ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí o. Ìyẹn lọ́jọ́ Ajé tí í ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tí a wà yìí, the 12th of January 2026, àti ọjọ́ kejì ẹ̀ tí í ṣe ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ kẹtàlá nínú oṣù kìíní ọdún 2026, the 13th of January 2026. Tó sì jẹ́ pé gbogbo àwọn ìjọ wọn, ìyẹn níjọ mùsùlùmí àti ìjọ àwọn kìrìsìtẹ́nì ni wọ́n ń ṣe ìdárò àwọn adarí ẹ̀sìn méjèèjì tí ó fi ayé sílẹ̀ lójijì náà. Ǹjẹ́ ta ni ẹni àkọ́kọ́? Òun mà ní ẹni tó jẹ́ gbajúmọ̀ ajínrere àti pásítọ̀ nínú ìjọ Celestial Church of Christ CCC, ìyẹn ìjọ Celestial, ìyẹn Superior Evangelist Pius Ige Ọlárewájú. Ó ní ó jáde láyè lọ́dọ̀ àwọn kìrìsìtẹ́nì tó sì jẹ́ pé ìmáàmù àgbà ìlú Ìkìrun ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ìyẹn ìmáàmù Yunus Ibrahim Balógun, òun ló jáde láyé lọ́dọ̀ ti àwọn mùsùlùmí. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé nínú ìjọ Celestial, Òdu ni Evangelist Pius Ige Ọlárewájú kì í ṣe àìmọ̀fólókó. Òun sì ni ó jẹ́ bí agbátẹrù àwọn ìjọ ọmọ aládé àláfíà group nínú ìjọ Celestial, ìyẹn àwọn ẹgbẹ́ tí ó gbajúmọ̀ fún ìrànlọ́wọ́ àti àwọn oríṣiríṣi nǹkan ọ̀tun tí wọ́n ń ṣe káàkiri nínú ìjọ Celestial. Yàtọ̀ sí gbogbo eléyìí, a gbọ́ pé Superior Evangelist Pius Ige Ọlárewájú ó tó jẹ́ ẹni tó ti fi ìgbà kan rí wà nínú ìgbìmọ̀ tó ga jùlọ nínú ìjọ Celestial tó wà ní Makoko lọ́nà Yaba ní ìpínlẹ̀ Èkó. Tó sì jẹ́ pé níbi tí ọkùnrin náà tó gbajúmọ̀ dé, agbẹnusọ gbogbo ìjọ Celestial Ajínrere Káyọ̀dé Àjàlá ni ló fi àtẹ̀jáde síta láti ṣe ìdárò òkú ẹ̀, tó sì ní olórí gbogbo ìjọ Celestial Rẹ́fúrẹ́ǹdì Mobiyina Emmanuel Ṣọfà, òun náà ti bá gbogbo àwọn ẹbí Evangelist Pius Ige Ọlárewájú, ó ti bá wọn kẹ́dùn àti gbogbo àwọn ọmọ ìjọ ọmọ aládé àláfíà group látòrí páríṣì kìíní sí páríṣì ìkẹrin. Látìgbà tí wọ́n ti kéde ikú ajínrere Pius Ige Ọlárewájú, ní làwọn ọmọ ìjọ Celestial lóríṣiríṣi ni wọ́n ti ń bọ́ sórí ẹ̀rọ ayélujára láti ṣèdárò ẹ̀, tí ó sì ń sọ oríṣiríṣi nǹkan dídùn àti ọ̀rọ̀ dídùn nípa bàbá náà. Ṣá o, lásìkò tí àwọn kìrìsìtẹ́nì tó sì ń ṣèdárò ajínrere Pius Ige Ọlárewájú, ní ìṣẹ̀lẹ̀ míì náà ló ṣẹlẹ̀ látọ̀dọ̀ àwọn mùsùlùmí, ìyẹn lọ́jọ́ kejì ìṣẹ̀lẹ̀ náà tí í ṣe ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, nígbà tí ìmáàmù àgbà ìlú Ìkìrun, ìmáàmù Yunus Ibrahim Balógun, tí bàbá náà tóun náà dágbére fáyè, tó sì jẹ́ pé níṣe ni àwọn mùsùlùmí ní ìlú Ìkìrun níṣe ni wọ́n ń ṣèdárò bàbá náà. Ìgbàgbọ́ wà pé ọjọ́ kejì ìṣẹ̀lẹ̀ náà, ìyẹn ọjọ́rú tí í ṣe Wednesday, ni wọ́n sìnkú bàbá náà ní ìlànà ẹ̀sìn Islam. Tó sì jẹ́ pé káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun àti káàkiri ilẹ̀ Yorùbá, ilẹ̀ àwọn Aafaa iná ti ń fi ọ̀rọ̀ síta láti ṣe ìdárò Imam Yunus Ibrahim Balógun.